من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه أهل الله الحمد لله رب العالمين. mo ń wo mo jí nísìn nílùú Saudi Arabia ni mo wà nílùú Mecca gangan. Mo wá ń wo orí TikTok mi, mo wá rí fídíò arákùnrin kan lára àwọn oníṣẹ̀ṣe ni tí máa ń dìfẹ́ǹdì ìṣẹ̀ṣe, a sì máa bú Islam, a sì máa bú ẹ̀sìn Christian láti fi gbé ìṣẹ̀ṣe lárugẹ. Gbogbo àwọn ìṣesí àti lò ó kọjá léyìí tó ní agbára tó já sí wípé Ọlọ́run ló mọ bí Ọlọ́run ló lè sọ ìgbìyànjú àti agbára wa lérí pípa náà ọ̀rọ̀ ọ̀hún. Arákùnrin tó ti fẹ́ dá ọ̀rọ̀ míì kalẹ̀ báyìí léyìí tó jẹ́ pé tá a bá bẹ̀rẹ̀ sí ní kò sí nípa ìmọ̀ sọ tí ojú rẹ̀ kò tó yóò tún lágbára. Mo rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ àgbààgbà nínú oníṣẹ̀ṣe kẹ́ tètè tún rọ̀ kẹ́ rọrú ẹni bẹ́ẹ̀. Tá a bá ti rẹ́nìkan nínú mùsùlùmí tó tún fẹ́ máa dá wàhálà alẹ̀ ká tètè kóbó láwa mùsùlùmí. Tá a bá rí nínú oníṣẹ̀ṣe tó fẹ́ dá wàhálà alẹ̀ kí gbogbo oníṣẹ̀ṣe kájọ rọ́bù ká bá wí. Tó wá rí nínú kírísítẹ̀nì náà kí kírísítẹ̀nì ó bá wí. Tọ́lọ́run bá ní kárí ẹni tó ní làákàyè tó lè gbọ́ ọ̀rọ̀ yíyé tí ò tún nínú máa lọ sí abẹ́ kọ́mẹ̀ntì lọ lè máa bú èbú. Ẹ jẹ́ ká lọ wo kí ni arákùnrin náà wí kí n tó ṣàlàyé lórí ọ̀rọ̀ rẹ̀. Adúláwọ̀ lábẹ́ bridge pẹ̀lú owó gọbọi tí wọ́n ti san nítorí àti bọ òrìṣà Allah. Àwọn aláwọ̀ funfun àwọn wà lábẹ́ auditorium pẹ̀lú aṣọ ìbora àti tìmùtìmù láti sùn. Àwọn ń jẹ ìgbádùn, wọ́n tún gbé fáànù tiwọn gan láti máa gba afẹ́fẹ́ tó dá sára. Ó ṣeéṣe kí owó àwọn aláwọ̀ dúdú ju tiwọn lọ o. Síbẹ̀ abẹ́ bridge ni wọ́n kó wọn sí. Ẹ wo bí ẹ ṣe ń kó owó tiyín láti lọ develop orílẹ̀-èdè àwọn kan nígbà tí ẹ̀yin gan jẹ́ ìyá. Ọpọlọ yín máa tó ṣe. Alhamdulilayi rabbil alamin. Fídíò tí arákùnrin náà fi sọ̀rọ̀ ọ̀rọ̀ náà lẹ gbọ́ yìí. Ẹ wá wo fídíò míì tí mo tún fẹ́ fi hàn yín yìí kó lè jẹ́ àtakò fún tí arákùnrin yìí ń wí, torí wípé irọ́ ni wọ́n gbé dání. Irọ́ wọn sì ní nǹkan méjì ní bẹ lọ́dà ní ọ̀ndà rẹ̀. Alákọ̀ọ́kọ́ òun ni wípé ẹni tí wọ́n bá ti fi irọ́ bíùdì ayé rẹ̀ tí ò bá ti parọ́ kò lè gbádùn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n kàn ń lo ọ̀rọ̀ ẹ̀sìn fi ṣiṣẹ́ lórí íńtánẹ́ẹ̀tì ni, tó jẹ́ pé owó tí wọ́n fẹ́ pa gangan òun ni tí ó bá wọn, ọ̀rọ̀ owó yẹn gangan òun ni tó bá wọn. Àmọ́ àti ẹni tí ń parọ́ tí wọ́n fi irọ́ bíùdì ẹ̀ tó jẹ́ pé irọ́ náà ní gbé lọ, àtẹnìkejì tó já sí wípé irọ́ tó jẹ́ pé irọ́ ẹlẹ́ẹ̀kejì irọ́ ká lè rí nǹkan fi jẹ ni. Àwọn méjèèjì wọn ó dá wa lálẹ́ tá a bá tètè kọ́ṣẹ́ wọn. Fídíò ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà lélẹ́yìí, ẹ wò. Kásálúgbúrè wà nípàdé o, gbára ilé tẹ́ béèrè wọn. Alhamdulillah. Yusuf náà rè àwa kí wọn lábẹ́ tẹ́tù ẹ̀ ó gba àwọn ará Èkìtì wọ́n ṣàyẹ̀sí wa o. Gba àwọn Èkìtì wọn pọ́n wọlé ọlọ́ọ̀bà àpọ̀ ilé wọn gbà wá lálejò ọlọ́ọ̀bà àjò wa àgbàkọ̀lá lẹ́nu. Pẹ̀lú tó ti wà lọ́wọ́ jẹun lọ́wọ́ wa àtàtí wa kò ní jẹ́ nǹkan mọ́ àgbàkọ̀lá láti là ẹ wo fídíò alákọ̀ọ́kọ́ yẹn, àwọn èbó wà lábẹ́ tẹ́ǹtì, ààyè táwọn òyìnbó wà yẹn àyè yẹn là ń pè ní Mínà. Bẹ́ẹ̀ bí èbó ti jẹ́ ẹni tó wà lábẹ́ tẹ́ǹtì ní Mínà, bẹ́ẹ̀ náà ni aláwọ̀ dúdú náà wà lábẹ́ tẹ́ǹtì ní Mínà. Ààyè ẹlẹ́ẹ̀kejì tẹ́tí táwọn èèyàn sùn lọ lábẹ́ bíríìjì tó lọ gbá àwọn ní ilẹ̀ tó tẹ̀ òní, ààyè yẹn là ń pè ní Mustalifa. Ara ẹ̀sìn lálọ́ lè ṣe ń bẹ́ẹ̀. Èbó kan ò ní lọ Mọ́kà kó má dé abẹ́ bíríìjì ni, bẹ́ẹ̀ náà ni aláwọ̀ dúdú kan ò ní lọ sí Mọ́kà kó má dé abẹ́ bíríìjì ni. Bọ́ba bá lọ ọba ìlú everybody wa tán bá lọ wọ́n dé bẹ́ẹ̀. Bí gọ́fúnà ìlú state ẹnì kọ̀ọ̀kan bá lọ wọ́n dé abẹ́ bíríìjì ni. Bí president orílẹ̀-èdè kọ̀ọ̀kan bá lọ yóò dé abẹ́ bíríìjì ni. So ó wá lọ gé ibi tí àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ Áfíríkà aláwọ̀ dúdú tí wọ́n ti sùn sábẹ́ bíríìjì ó gé lọ́tọ̀. Ó wá lọ mú àwọn èbó tí wọ́n wà ní abẹ́ tẹ́ǹtì ó gé lọ́tọ̀. Meanwhile àtèbó àtàláwọ̀ dúdú ló gbọ́dọ̀ wà lábẹ́ tẹ́ǹtì tá à ń sọ yìí. Kò mú bi tí dúdú ti wà lábẹ́ tẹ́ǹtì tiwọn, ó mú tèbó nìkan. Ìgbà tó di tabẹ́ bíríìjì, èbó àti àtòyìnbó àtàláwọ̀ dúdú lẹ́yìn kójọ wà ń bẹ̀, ó lọ lè mú bi tí Áfíríkà wà lásán, ó lọ lè gé dúdú bẹ̀ nìkan, ó jọ méjì mọ́ra wọn, ètè fi ń gbé information rọ wa. Ìgbà tó wà lánú rẹ̀ pàgà pẹ̀lú ẹnu òmùgọ̀ rẹ̀, nígbà tí ó wí ó ní àwọn tí wọ́n lọ lè sin òòṣà Allah. Sẹ́yìn pé wọ́n tún dá wàhálà lẹ̀, wọ́n tún bá wàhálà bọ̀ wá. Ẹ̀yin ni ẹ mọ òòṣà ní nǹkan bàbàrà lọ́dọ̀ yín. So tó bá yẹ pé bàbàrà lọ́dọ̀ yín tòótọ́ kò nídìí kẹ́ fi ṣe èébú fún mùsùlùmí láti pe Ọlọ́run ọba Allah ní òòṣà. Definitely òòṣà àwọn ò jẹ́ nǹkan kan lọ́dọ̀ tí yín náà ni. Tó bá jẹ́ nǹkan lọ́dọ̀ tí ó yẹ kẹ́ mọ́ claim ẹ̀ ní wípé olóòṣà ni yín. Kódà tí ẹ bá pè yín lólóòṣà yẹ kí inú yín máa dùn. Tó bá pè àwa ní ẹrú Allah ní sínú wa máa dùn ni. Àwa wà ní pè yín lẹ́rú Allah torí àmọ́ pé ẹni tọ́lọ́run ọba Allah ti kọ̀ lẹ́jẹ́. So tó bá ti rí báwọn ẹ jẹ́ kí kálukú claim ìgbádùn rẹ̀ nínú ẹ̀sìn rẹ̀. Tó bá jẹ́ wípé ní òòṣà jẹ́ nǹkan bàbá lọ́dọ̀ yín kò nídìí kẹ́ lẹ́ mọ́ wa. Ó yẹ kẹ́ máa dá claim ni, kẹ́ máa rí àwa tá tẹ̀lé òòṣà, tá sòòṣà gẹ́gẹ́ bíi pé Ọlọ́run òòṣà nu wa bíi pé àwa láwọ̀ náà. Kẹ́ tẹ̀ mọ́ claim ẹ̀ mọ́ wa pẹ̀lú wa táwọn pé àgbà fòòṣà yín. Kò nídìí kẹ́ lẹ́ òòṣà yín mọ́ wa. Àwa ò lè lé Allah mọ́ yín gábà àti jẹ́ ẹrú Allah.
a lè lẹ́mọ̀ yín torí wípé ní àwa ríra lẹ́rù àlá pé àwa la wà lójú ọ̀nà káwá lọ pé ẹni tí ò sí lójú ọ̀nà káwá pé wọnú ọ̀ndà àlá sẹ́wọ̀n pé kò bígbà wípé ní àlá àwọn òjò wá lójú a sì mọ tá à ń ṣe nù tẹ́ ẹ bá mọ tẹ́ ẹ̀ ń ṣe kò nídìí kẹ́ ẹ lẹ òòṣà yín mọ́ wa. mo sọ eléyìí ní ṣókí kẹ́ ẹ fi lè mọ̀ wípé irúgbó bọ̀ tá a bá rẹ́ni tó tún ṣerú ẹ̀ á tún bẹ̀rẹ̀ o kò sí gbogbo tẹ́yìn náà máa ń sọ nípa Islam ẹ̀yin náà mọ̀ wípé ní àgbélẹ̀rọ ni àwọn máa mú evidence wa nu Quran á sì máa mú wa nu Bible á sì tún máa mú wa nínú ẹsẹ̀ fún ayé tàbí takò yín ṣùgbọ́n eléyìí kìí ṣe òun ló necessary bíi kí ká jẹ́ kí peace reign ẹni tó bá mọ̀ tó bá jẹ́ ẹ̀yin àgbààgbà nú ẹ̀sìn ẹ jẹ́ ká wọ́ọ̀nù àwọn ọmọ wa o òpònú mi sì gọ̀ bá a ti ń sọ yìí yóò ní ẹ̀yin náà mọ̀ wọ́ọ̀nù àwọn ọmọ yìí àwọn wọ́ọ̀nù wọn lọ gbogbo mùsùlùmí ẹ má ti fèsì lórí ẹ̀ ẹ jẹ́ ká wò gbèsè wo làwọn ẹlẹ́sìn yìí ó gbé náà tí wọ́n bá wá gbé ká wá bẹ̀rẹ̀ padà so ti yé báwọn ní ṣókí àmọ́ fi lè dágbére fún wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.